ojúmọ́ ní gbogbo ibi tí ẹ bá ti ní àǹfààní láti máa gbọ́ ìkànnì alábùkún fún ìkànnì alálùbáríkà yìí tó tún gba 100.9 FM FBC ọlọ́run ló pé orí ẹ̀ FBC ní tiwa òní ọjọ́ ìkarùn-ún Tuesday oṣù kẹwàá 2021 ìwé aláwìyé mi sọ pé béèyàn ò lẹ́ni tí ò láṣọ lára tó bá ti lẹ́ni lára béèyàn ò lẹ́wù tí ò láṣọ lára tó bá ti lẹ́ni lára àbùṣe ti bùṣe nìyẹn o kò lẹ́wù kò láṣọ lára ṣùgbọ́n ó léèyàn èrò kọ́ ó èèyàn ayé ò ṣe é dáṣe ni o ẹnìkan ní rìsáàsì fi hàn pé òun ní aṣọ ìmọ̀ aṣọ ọgbọ́n aṣọ òye ìyẹn ni ọlọ́run fi yí wa pádámù ò lè dáṣe ayé ẹ̀ ló ṣe ṣètò Éfà o kó má wàá jẹ́ àwọn burden àjàgà èèyàn kó má wàá jẹ́ a lè avoid àwọn tá a máa kọ́ ẹ̀kọ́ láti ara wọn torí ìrìn àjò ọjọ́ ayé wa ṣùgbọ́n kó jẹ́ àwọn blessers àwọn tó máa ń bùkún fún yàn èèyàn nìyẹn o kí wọ́n yí ayé yàn ká English teacher mi parí ẹ̀ ó ní what makes man great are the people around him ohun tó mú kéèyàn kan di ńlá àwọn tó yí ká ni o ìròyìn làwọn ká o Benjamin Adesina Ọlọ́run tọ́lá ní orúkọ tèmi ẹ káàárọ̀ o bẹ́ẹ̀ ni. ènìyàn bó ní lára àjàṣe lọ ó mọ àjàṣe lọ mo tún bá tí mo ṣe ń kọ nígbà aláṣàánú àjọfẹ́ kú ní àwọn èèyàn kọ́ máa ṣàánú èèyàn láṣẹ bẹ́ẹ̀ ni. èyí la fi ń kí wa káàbọ̀ sábàlá àkọ́kọ́ jìnnà ní ìwé ìròyìn láti kọ́ ní Tùngbà 100.9 FM àmà kojúmọ́ níbi yóò jábá ti láǹfààní láti máa bọ́kàn ní Tùngbà ẹ̀ka àrọ̀ lẹ́kàn sí Ọláyẹmí Àkànní lórúkọ mi. ní agbára Ọlọ́run lórí tábìlì ìròyìn láàárọ̀ yìí ìwé ìròyìn Nigerian Tribune tó wáde tó jáde tó hàn dé ọwọ́ mi ló wà. ìwé ìròyìn The Punch ló àwọn wájú mi lówùúrọ̀ ọ̀tún ni. àwọn àkọlé ọlọ́kan òjọ̀kan gàdàgbà náà dé lójú ìwé kínní ìwé ìròyìn Nigerian Tribune kàdàgbà nílé wọn dé pé àwọn apá gúúsù ìwọ̀ oòrùn àwọn gómìnà tẹ́ pé south west ń bí FG èyí tẹ̀ ń gbà yẹn ara pé àwọn gómìnà ṣèpàdé pé ara sẹ̀ àní ó gbọ́dọ̀ dínkù kò gbọ́dọ̀ jẹ́ pé gbogbo ẹ̀ náà ni FG lókè ló ń lọ ojúwe kẹfà ló wà o ìwé ìròyìn Nigerian Tribune àkà. bẹ́ẹ̀ bá ti ń fọhùn lókè kó máa fọhùn lọ́nà. nínú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní inú fo ẹ̀dọ̀ fo làwọn apá gúúsù ìlà oòrùn wà o kódà àwọn òṣìṣẹ́ ológun wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ṣẹ́ àkànṣeṣẹ́ lórí kíni láti gbógun ti ìpànìyàn ìwà jàgídíjàgan lọ́lọ́kọ̀ọ́jọ̀kan tó ń ṣẹlẹ̀ ní apá gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà. lápásì lókè téńté ìwé ìròyìn Nigerian Tribune tó hàn dé láàárọ̀ yìí bólẹ̀ pé ojúwe kẹrìndínlọ́gbọ̀n ní olólùjòkó sí tiẹ̀ pé àwọn gómìnà tẹ́lẹ̀ x ni o ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lóṣòrí wọ́n ní wọ́n pàdánù ẹjọ́ tí wọ́n dàbí pé wọ́n pè tako ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ o kí ló dé àká eégún ẹ̀ tó jáde ti kú láì wò. nínú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní àwọn ìpínlẹ̀ tó wà nápá gúúsù ọmọ àti ṣàtìlẹ́yìn fún ìpínlẹ̀ Rivers lórí ìgbẹ́jọ́ lórí àlékún owó orí ọjà tí ṣòwò orí ọjà lè ti sọ pé ó wà níwájú ẹjọ́ tí ó ga jùlọ ìjọba àpapọ̀ àti ìpínlẹ̀ ọ̀hún láàrin wọn ló wà. ọwọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ̀ ìwé ìròyìn Nigerian Tribune ni mo ti ń wo àwòrán gómìnà kan tó wà lórí ní ìpínlẹ̀ Èkìtì pẹ̀lú èjì àti ìgòjú àti dòdòdò gómìnà wo ẹ̀ ń tẹ́tílẹ̀ pọ̀ ju káàdì fàyàmì náà ni àwọn olùkọ́ni Fáló mẹ́fun Aláwìyé mẹ́fun Kẹ́mi mẹ́fun gbogbo àwọn olùkọ́ni wáyé àti ayé ń bí nìyẹn wọ́n ti bẹ̀rẹ̀ mo ń wò níyàn pé látàrí pé kí ni àyájọ́ ọjọ́ àwọn olùkọ́ Fáyẹmí ní látàyé ìní èrè wọn ti bẹ̀rẹ̀ ọpẹ́ o ìwé ìròyìn Nigerian Tribune. nínú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní ẹgbẹ̀lẹ́gbẹ̀ bílíọ̀nù dọ́là ní ẹ̀rọ ojú ìyẹn Facebook ló pàdánù látàrí pé kí ni sẹ́ẹ̀ ìwọ̀nba àkókò péréte tí wọ́n fi lọ táàrí wọn lò ẹgbẹ̀lẹ́gbẹ̀ bílíọ̀nù lọ́nà àwọn pàdánù. àwọn gúúsù òkè mo ti ń wọlé yóò téńté ìwé ìròyìn Nigerian Tribune bólẹ̀ pé ojú ìwé ìkẹta pé wọ́n ṣe àtìlẹ́yìn fún Wike lórí kíní o pé owó orí ẹja àti ẹrù value added tax yẹn pé àwa náà ṣe àtìlẹ́yìn yẹn o wá lọ́mọ ogun wọ́n wẹ̀ yẹn wò àwa náà àfẹ́ bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ ó wà lójú ìwé kẹta o ìwé ìròyìn
Nàìjíríà. Ọlọ́run tọ́lá o nínú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní ìròyìn ayọ̀kan rèé látàrí bí àwọn òṣìṣẹ́ oníṣègùn òyìnbó àwọn dókítà agbègbè bó ṣe wọ́gi lé ìyanṣẹ́lódì wọn ni lórí owó oṣù láti máa sọ sórí ẹ̀rọ ààyè tí ìjọba pèsè yẹn IPPS àti ọ̀rọ̀ òfin lórí òṣìṣẹ́ ògbówó wọn ní gbogbo àwọn ìyanjú ṣùgbọ́n àwọn ti wọ́gi lé ìyanṣẹ́lódì. Ẹnìkan ló sọ eléyìí o ọ̀rọ̀ ìwé aláwòye mi ni pé gbólóhùn kan gan àpérò ni o fún gbogbo ọmọ ẹ̀rí wọ pé láìsí Ọlọ́run without God mi ò tiẹ̀ ní jẹ́ nǹkan kan ní nǹkan kan dá nǹkan kan rí nǹkan kan débi kankan láyé ẹni 60 ọdún kan ló ń sọ bẹ́ẹ̀ lára yìí Adéyọjú mi ò tiẹ̀ ní nǹkan kan jẹ́ nǹkan láìsí Ọlọ́run ojúwe karùn-ún ló wà ìwé kí ló ní kí ló ṣẹlẹ̀ àkà igun ẹ̀ tó jáde kó láìwò ìwé karùn-ún ló wà ìwé ìròyìn Nigerian Tribune. Nínú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n ń béèrè fún ìdá kan nínú 100 àní owó tó ń wọlé sápò ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Àwọn dókítà ó dà pé màálù ti múlẹ̀ kan yẹn wọ́n ti wọ́gi lé àbí. kò pọ̀ jù. Àwọn ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èdó wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn kọmíṣánná tí wọ́n ó jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ fún gómìnà tó wà lóróyè ní ìpínlẹ̀ Èdó ìyẹn gómìnà Godwin Obaseki wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé kílẹ̀ àkà àti rí inú ìwé ìròyìn lára àìrí nìkan láìka tá a ti rí kíkà ní agbára Ọlọ́run. Ó lé ní 500 àwọn agbègbè tó wà lábẹ́ ìjọba ìbílẹ̀ yẹn ní ìpínlẹ̀ Niger tó jẹ́ pé àwọn Boko Haram ló ṣàkóso wọn tá a sọ bẹ́ẹ̀ àwọn olùgbé agbègbè ọ̀hún lọ́sọ̀ bẹ́ẹ̀ lówùúrọ̀ tòní. Bó ṣe ríre o ní ìpínlẹ̀ Delta ojúwé keje lọ́wọ́ ìwé ìròyìn Nàìjíríà ti wí pé owó tó dín díẹ̀ ní 70 bílíọ̀nù náírà 66 bílíọ̀nù náírà ní Delta ìjọba ìpínlẹ̀ Delta wọ́n buwọ́ lù pé látàrí àwọn ètò ìṣúná tá a fẹ́ ṣe wò ó kó lè ṣeé ṣe ká lè rí ṣe 66 bílíọ̀nù náírà only péré owó ohun tí a fi ń wá ohun gbogbo ni o. Nínú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní látàrí báwọn òṣìṣẹ́ ọmọ ogun àwọn ọlọ́pàá bọ̀bẹ̀ sí ní ṣàfihàn ara wọn sẹ́ẹ̀ àní láti máa lọ káàkiri máa bọ̀ ní ìpínlẹ̀ Imo ilé-iṣẹ́ ọjà àti gbogbo ibi gbogbo ẹ̀ ó dá lọ látàrí pé ní sẹ́ẹ̀ báwọn ọlọ́pàá ṣe ń lọ bọ̀ káàkiri ìpínlẹ̀ Imo. Àwọn kẹ́kọ̀ọ́ rẹ̀ o ní ìpínlẹ̀ Abia wọ́n tún fi ẹ̀hónú hàn látàrí kí ni o pé ikú ara wọn ló jẹ́ káwọn kẹ́kọ̀ọ́ pé ikú tó ń pa ojúgbà ẹni parabu òwe ló ń pa fún ni o làwọn ọmọ ọlọ́mọ bá yàtà pé kí ló dé ikú wo báwo ló ṣẹlẹ̀ ó ti wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó wọ́n dé láàárọ̀ yìí àkà o. kó tó di pa dókè lọ́rùn jẹ́ sáré mẹ́lẹ̀ yìí nápá àríwó orílẹ̀-èdè Nàìjíríà ọmọ àfárígá wọn ní láyé sí àwọn onígbà láti gbé ipò ààrẹ lọ sí apá gúúsù wọn láyé àwọn onífaramọ́. níbo ni gúúsù yẹn apá ọ̀dọ̀ wa ń bí kábíyèsí Ọlọ́run ọlọ́dọ̀ ohun tó dáa jù ni pé káyà dókè lọ́rùn jẹ́jẹ́ tolódò tàgbọ́n tí o gbẹ. ọ̀n bù díẹ̀ ni tá a bá padà dé báyìí kárọ̀ sọ́ọ̀rì. bó tilẹ̀ jẹ́ wípé. àgbọ̀dọ̀ rọ́ọ̀lù kan lù. ibi tí èèyàn bá wà nìyẹn mọ̀ èèyàn kì í múre tó lọ ń ṣe òun gbà mí àgbà tó bá bọ́ sí yàrá kejì. bẹ́ẹ̀ni ló máa tó mọ̀ o ò ráwòrán. ibi yóò dẹ̀ kí n ṣe Nàìjíríà o. ibi yóò ṣe Nàìjíríà o. mo ní orílẹ̀ tó dáa jù ní àgbà ńlá ayé Nàìjíríà náà kan nírọ́. mo bí omi ṣe ya wọlé ọmọ kékeré nínú omi nínú ilé ní gbogbo ẹ̀ nápa bo lórí ayé táyà ní Thailand kì í ṣe Nàìjíríà o àwọn Nàìjíríà dájú lágbàáyé àwọn kan tó máa ní títí àwọn ọ̀dà máa complain. àwọn aláwọn gbógi ju àwọn oníná àwọn oní títì ìmọ̀ tó ń bá ká. àṣé kékeré ni tó ògìjọ lẹ́gbẹ̀ẹ́ Ṣàngó Ọ̀tà kábíyèsí Ọlọ́run ẹjẹ́ àtẹ̀tẹ̀ lọ tá a bá dé àbọ̀ abẹ́ ní wọ́n sọ́kà mi. kábíyèsí Ọlọ́run. fọwọ́ rẹpẹ̀ lọ́ṣẹ lábẹ́ omi tí ó mọ́ wúkọ́ tàbí kò sí sínú ìgbọ̀nwọ́ rẹ nu gbogbo àwọn nǹkan èlò pẹ̀lú àfọmọ́dédé nu gbogbo àwọn nǹkan èlò pẹ̀lú àfọmọ́dédé o fọwọ́ rẹpẹ̀ lọ́ṣẹ lábẹ́ omi tí ó mọ́ wúkọ́ tàbí kò sí sínú ìgbọ̀nwọ́ rẹ ojúṣe gbogbo wa ni.
fọwọ́ rẹpẹ̀ lọ́ṣẹ lábẹ́ omi tí ó mọ́ wúkọ́ tàbí kò sí sínú ìgbọ̀nwọ́ rẹ nu gbogbo àwọn nǹkan èlò pẹ̀lú àfọmọ́dédé nu gbogbo àwọn nǹkan èlò pẹ̀lú àfọmọ́dédé ojúṣe gbogbo àníṣe fún ara rẹ kò ṣiṣẹ́ fáwọn yòókù. ìkéde yìí wá láti iléeṣẹ́ rédíò Tùǹgbá 100.9 FM. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ní Tùǹgbá FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn àwa la ní ìjìnlẹ̀ ọlọ́run ló fi rán wa tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn Tùǹgbá FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn látẹnu àwọn atọ́. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ó gbéra tán ojúwe kẹfà ìwé ìròyìn Nigerian Tribune ní èmi fi ń ṣídìí ìròyìn láàárọ̀ yìí ní ọ̀dọ̀ tèmi ò yé olórogún ni o lókè téńté ni mo ti rí pẹ̀lú àkọlé tó gbèrò pé látàrí owó pípa wọlé allocation South West àwọn gúúsù ìwọ̀ oòrùn ni àwọn ìpínlẹ̀ tó jẹ́ pálápá ọ̀dọ̀ wa ń bí wọ́n yàrá kan lẹ̀ pé kí ló dé FG látàrí pé à ń pín kínní à ń ṣe kínní ó dàbí pé àdínkù yẹ kó bá bó ṣe ń lọ sókè lọ́hùn kí àwọn ìpínlẹ̀ gúúsù ìwọ̀ oòrùn yìí kí wọ́n lè ní àǹfààní sí àwọn nǹkan kan àtàwọn kan àkọlé tó wà bẹ́ẹ̀ nìyẹn ṣé ọ̀rọ̀ English ṣàmì ni ó ní your decision determines how successful you become in life pé ìpínlẹ̀ téèyàn bá ṣe báyìí ló máa sọ̀rọ̀ ohun téèyàn máa ṣe ibi téèyàn máa dé ohun téèyàn máa jẹ́ ohun téèyàn máa dà ní ayé lódì fáfúrè tó wọ́n dé pé àwọn ìpínlẹ̀ tó jẹ́ pé àwọn ìjọba tó wà ní ipò lásìkò yìí ní àwọn ìpínlẹ̀ mẹ́fà tó jẹ́ pé àpapọ̀ gúúsù ìwọ̀ oòrùn náà wà tí àlàkalẹ̀ wà nínú ìwé ìròyìn láàárọ̀ yìí ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Èkìtì ìpínlẹ̀ Oǹdó àti Èkó ni wọ́n fọ ẹnu kò ni wọ́n forí korí wọ́n fi kunu kò pé àwò látàrí ìpàdé wọn pé ohun tí yẹ kó ṣe ni pé ní àsìkò ìyàgbéyẹ̀wò láti wà mẹ́ pé wọ́n pawó nípínlẹ̀ Ọ̀yá ó gba òkèlè Àbújá nìyẹn straight látọ̀hún wá ẹ̀yẹn wọn tí mo bí ẹ̀yẹn ìpínlẹ̀ ẹ̀yẹn gbẹ́lẹ̀ nígbà tí mo kàn wá ti kó omi tó ti kọ́ gba ọ̀dọ̀ tí wọ́n lọ́nà pé ó yẹ kí ẹ̀dínkù ó dé bá o gẹ́gẹ́ bó ti hàn dé ń bí o wọ́n ní ibi òjò bí náà bá a ti bí ẹrú la bí ọmọ pé àwọn ìpínlẹ̀ kan tẹ́ pé dàpẹ́ ní ti ọ̀rọ̀ epo oil producing state pé kí ló dé táyà pé àwọn ìpínlẹ̀ táwọn náà wà tẹ́ pé bí ìbàtẹ́ jẹ́ pé á pèsè epo tó tún ní àwọn nǹkan mi jẹ́ pé owó mi tuntun rí bẹ̀ pé ó yẹ kí wọ́n ṣe láàrin ìpínlẹ̀ tí wọ́n ń lò ní ìlànà tí iléepo dé yìí fún àwọn ìpínlẹ̀ yìí gẹ́gẹ́ bó ti yàn dé ń bí ọ̀rọ̀ ìwé aláwòye ni pé ohun tó sáwọnú ihò ló ní ká mú ọkọ́ àti àdá wá àwọn ọ̀dẹ̀dẹ̀ mú ọkọ́ àtàdá pé ọkọ́dà àdá pé nǹkan kan tán wọ́n di pé kí ni ìsáwọnú wò pé ohun tó ṣẹlẹ̀ ni pé wọ́n ṣe ìpàdé kan tàbí pé kí ni pé àwọn gómìnà wọ̀nyí ẹ jẹ́ ká gbọ́ bó ṣe ń lọ ẹ jẹ́ ká ṣe ìpàdé ká foríkorí ká gbọ́ tàwọn ènìyàn ni wọ́n wá jẹ́ àbọ̀ pé ẹ wo ní ọwọ́ yìí àgbéyẹ̀wò ńlá ti wà mẹ́rẹ̀ FG jẹ́ wá papọ̀ ẹni tó tẹ̀jẹ́ gómìnà tó wà lóróyè ní ìpínlẹ̀ Èkó Babájídé Olúṣọ̀ṣánwó-Olú tẹ́ pé òun ló jẹ́ olùgbàlejò tẹ́ pé wọ́n host tí wọ́n ń gbàlejò ètò tẹ́ pé àwọn ṣetán fi sọ pé wọ́n fẹ́ ní oko yìí ó sọ̀rọ̀ ó ní sẹ́rí ó ní àìfàgbàfẹ́ nìkan ní ò jẹ́ ká yí ogún oníṣẹ́ mọ̀ pé Lagos Èkó kò sí ọmọ Nàìjíríà kan ẹ̀yà kan tí ò sí nípínlẹ̀ Èkó tí ò jẹ́ àǹfààní nípínlẹ̀ Èkó tẹ́ pé wọ́n gbádùn nípínlẹ̀ Èkó pé gbogbo tó bá ti wá sẹ́kọ̀ọ́ náà pé gbogbo Nàìjíríà ló jẹ́ pé ó jẹ́ àǹfààní wọn ó ní ìṣẹ̀mọ̀ ẹgbàgbé ni tẹ́ ẹ bá wà pé káwọn ẹni tí pé olú ìlú Nàìjíríà nígbà kan rí pé Lagos yìí ni Èkó yìí náà ni pé ṣùgbọ́n Àbújá pé ẹ fi Àbújá tẹ́ pé àbúrò ló jẹ́ sí ìpínlẹ̀ ẹ wo gómìnà sọ tó pọ̀ mí o pé lọ́wọ́ tí àwọn yìí àwọn gómìnà mẹ́fà yìí ní ìpínlẹ̀ mẹ́fà yìí wọ́n ní lọ́wọ́ yìí pé FG gbogbo ẹ̀ ń lò kẹ́yìn pé kó ní ẹ̀dínkù nínú ojúwe kẹfà ìwé ìròyìn Nigerian Tribune lèmítẹ́rẹ́ mọ́kadì ẹ̀ ń bẹ̀ ni ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ̀mọ́ tó yẹ kẹ́sìn náà ẹ̀ka ó. Ọlọ́run tọ́lá o lójú ìwé kẹfà ìwé ìròyìn The Punch náà wájú mi lọ́dún máa bẹ̀rẹ̀ àjẹmí lówùúrọ̀ tòní níbi tẹ̀ tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ àwọn dókítà
oníṣègùn òyìnbó agbègbè ìtẹ̀ka ìpínlẹ̀ Èkó yẹn nílẹ̀ ẹ̀kọ́ gíga fáfitì tó wà ní ìpínlẹ̀ Èkó mọ̀ sọ nípa dókítà Azeez Ọ̀jẹ̀kúnlé ó mà ti rọ ìjọba ìpínlẹ̀ Èkó ó ní ẹ mú májẹ̀mú àti ìlérí tí ẹ ṣe fáwọn ṣẹ lórí kókó tí àwọn ń béèrè fún tó jẹ́ ẹ̀tọ́ àwọn onítẹ̀bà nígbàgbé àwọn dókítà tó jẹ́ àwọn dókítà agbègbè oníṣègùn òyìnbó ọ̀hún wọ́n lọ ṣe mítìn pọ̀ pẹ̀lú tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó ìyẹn ọ̀gbẹ́ni Babájídé Sanwó-Olú ní ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún tá a wà níbi tí gómìnà ti ṣèlérí pé òun máa mú ìlérí tó wà láàrin àwọn àti àdéhùn táwọn jọ ṣe òun máa mú wá sí ìmúṣẹ láàrin ọjọ́ péréte tí ṣe láàrin ọ̀sẹ̀ kan péré ó ní yóò wá sí ìmúṣẹ. Ọ̀jẹ̀kúnlé sọ nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó náwọn ṣì ń dúró àwọn ìṣe ìrẹ́jẹ̀ àwọn ìrómìnira láti ti san owó tó jẹ́ pé ó ní ṣe pẹ̀lú tó ẹ̀yẹ ìjọba àpapọ̀ tí ń sọ fún àwọn tó jẹ́ àwọn ti iléeṣẹ́ ìjọba àpapọ̀ tẹ́ dókítà lè tó jẹ́ tẹ̀tọ́ àwọn nípínlẹ̀ Èkó wọ́n ní gómìnà ò tí ì san owó yìí ìyẹn wo ìdánilẹ́kọ̀ọ́ ìyẹn owó kan tó wọ́n pèsè fún àwọn dókítà agbègbè ọ̀hún tó sọ wípé ó ti bẹ̀rẹ̀ ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó wá sọ ọ̀rọ̀ rẹ̀ ó ní lóòótọ́ ní gómìnà ṣe ìlérí ọ̀sẹ̀ kan fáwọn ṣùgbọ́n ní báyìí o àwọn tí ń lo ọ̀sẹ̀ mẹ́rin táwọn ò tí ì rí kọ̀ọ̀kan lẹ́gbàá tí àwọn ti parí ìpàdé ọ̀hún ó wá sọ ọ̀rọ̀ tó fi léde ó ní àwọn dókítà agbègbè gbogbogbò yẹn ní jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ó náà ti wọ́gi ilé ìyanṣẹ́lódì wọn ṣùgbọ́n ó ní tó bá ti di ọjọ́rú ti ṣe ọjọ́ Wednesday ọ̀la lónìí gbogbo wọn pápátá ó máa bẹ̀rẹ̀ sí ẹnu iṣẹ́ tí ó ká kó máa wà ní ẹnu iṣẹ́ rẹ̀ ìròyìn pọ̀ ó fẹ̀ ó kẹnu ó jù bẹ̀ lọ kódà ó mẹ́nu bá ohun tó ṣokùnfà ìdí tí wọ́n fi wọ́gi ilé ìyanṣẹ́lódì àti ìdí tí wọ́n fi gùn ilé ìyanṣẹ́lódì àti àwọn ohun tó jẹ́ pé ó fà á tó fi jẹ́ pé ọ̀sán pé sẹ́ẹ̀ àwọn òwòṣẹ́ ìrọ̀mọ́ o àwọn máa padà sẹ́nu iṣẹ́ gbogbo ẹ̀lẹ́fẹ́ nílẹ̀kùnrẹ́rẹ́ ẹ lọ sójú ìwé kẹfà ìwé ìròyìn The Punch tó jáde lówùrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún níbẹ̀rẹ̀ tí máa bá pàdé. káàbọ̀ ojúwe kẹta ni mo gbà lọ ìwé ìròyìn Nigerian Tribune olórogún ni o ní apá tún ni mo tẹ̀lé lọ́wọ́ àárín bẹ̀ ni mo tẹ̀lé pẹ̀lú àkọọ́lẹ̀ tó gbèrò pé àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Edo wọ́n buwọ́ lù pé kọmíṣánná àwọn tí gómìnà fi ránṣẹ́ pé ó kọ́ wọn rẹ o ẹ ṣe àgbéyẹ̀wò ẹ yẹ̀ wọ́n wò fínífíní kí wọ́n lè di kọmíṣánná o wọ́n buwọ́ lù wáyò àkọọ́lẹ̀ tó gbèrò nìyẹn o ọ̀rọ̀ English teacher mi ni o ó ní purpose is realized when principle are followed pé ohun tí èèyàn fẹ́ jẹ́ ohun tí èèyàn fẹ́ dà láyé èèyàn lè jẹ́ ó lè dà nígbà tí èèyàn bá tẹ̀lé ìlànà láti ní láti jẹ́ láti dà o òun ló dífá fún ètò ọ̀dẹ pé ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Edo ní ọjọ́ ajé Monday ìyẹn ní àná òde yìí kọmíṣánná mọ́kànlá tó jẹ́ pé gómìnà tó wà lóróyè ìyẹn Godwin Obaseki jẹ́ pé ní ọ̀sẹ̀ tó kọjá ló fi ránṣẹ́ pé ẹ wo ẹ̀yin tẹ́ pé ọ̀rọ̀ kan nílé ìgbìmọ̀ aṣòfin ẹ buwọ́lù ẹ̀yẹ wọn wò dáadáa o káàkiri máa bu wọn lásán o káàtó ti tọwọ́ di kọmíṣánná ní ìpínlẹ̀ Edo ẹgẹ́ bó ti yàn débi pé tó jẹ́ pé ó jẹ́ adarí fún ìgbìmọ̀ tẹ́ pé wọ́n ṣe àyẹ̀wò fún wọn orúkọ tiẹ̀ wọ́n débi Henry òkú àròbò ló jẹ́ pé ó gbé ìgbésẹ̀ pé àtàwọn ọmọ ìgbìmọ̀ pé ẹ̀yin tí wọ́n forúkọ yín ránṣẹ́ dà ẹ máa bọ̀ ń bí o ẹni ìlà àkọ́kọ́ ẹni kejì ẹni kẹta tí ló jẹ́ pé ẹni ọ̀kànlá ìròyìn tí wọ́n á jẹ́ àbọ̀ báyìí pé wọ́n ti bu ọwọ́ lù wọ́n gẹ́gẹ́ bó ti yàn débi pé when you forget an important thing something dies téèyàn bá gbàgbé ohun tí yẹ kí èèyàn má gbàgbé nǹkan ṣe olúwa ẹni oní ọjọ́ ìkejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún pé ẹni tó jẹ́ pé gómìnà tó wà lórí ó ti sọ pé wò àwọn kọmíṣánná wọ̀nyí ẹ gbà ẹ jẹ́ ká ṣiṣẹ́ lórí o àmọ́ ṣe kọmíṣánná ó ti wá di òótọ́ báyìí o gẹ́gẹ́ bó ti yàn débi pé orúkọ àwọn kọmíṣánná yìí máa pọ̀ ń bí o ẹnìkan rẹ o Olúwọlé Ọ̀zámùdíàmẹ ẹnìkan nìyẹn o ẹnìkan wà mí o Kòfẹ́sọ̀ Òbẹ́yì Akora ẹnìkan rẹ Dr. John Oviaye ẹnìkan rẹ Ethan Numan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní orúkọ àwọn mọ́kànlá ló wà nínú wẹ̀rẹ̀ yìí wọ́n ní wọ́n ti gbé gbèsè láti fi buwọ́lù wọn ṣé ọ̀rọ̀ ìwé aláwòye mi ló padà ṣe nípa tiwọn pé níṣẹ́ bọ́ níṣogun bàbá ti wáyé páàrí báyìí lágbára Ọlọ́run láàárín orí tí ó jọba yé kò ní gbọ́ o ojú ìwé kẹta ìwé ìròyìn Nigerian Tribune ni mo ti ka díẹ̀ mbẹ́ ẹ mọ̀ tó yẹ ká ṣe ẹ̀rà ẹ̀ka wó. Ọlọ́run tọ́lá o lójú ìwé kẹwàá mo tún ṣe sí ìyẹn ìwé ìròyìn The Punch tó jáde lówùúrọ̀ tòní lọ́wọ́ onílẹ̀gbẹ́ níbẹ̀ ni ìròyìn dúró sí ìpínlẹ̀ Kogi mo gbà lọ o níbi tí gómìnà ìpínlẹ̀ ọ̀hún Alhaji Yahaya Bello ó ti ṣèlérí ó sọ ní ọ̀rọ̀ rẹ̀ pé ìṣèjọba òun yóò túbọ̀ tẹ̀wájú o láti máa bí gbogbo ilé àti dúkìá táwọn bá ti rí pé àti táwọn bá ti kẹ́fí pé ó ní ṣe pẹ̀lú táwọn oníwọ̀ ọ̀daràn tó ń da ìlú láàmú ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n ti bu ẹ̀ pátápátá àwọn máa bìwó lulẹ̀ pátápátá láti rí i pé àwọn gbógun ti ìwà jàgídíjàgan àní láti má fi àyè sílẹ̀sẹ̀ fáwọn oníwà jàgídíjàgan tó ń da ìpínlẹ̀ ọ̀hún láàmú ó ṣe aṣọ lójú ọ̀rọ̀ yìí lánàá òde yìí nígbà tí wọ́n ṣe aṣọ lójú iṣẹ́ àkànṣe táwọn
òṣìṣẹ́ ọmọ ogun elétò ààbò léyìí tí wọ́n gùn lé ní àbíbọ̀ kan tó pè ní Ziriagi àti Níkàbà yẹn ní ìpínlẹ̀ ọ̀hún. Nínú ọ̀rọ̀ ọ̀hún tó fi léde ó ṣàlàyé ó ní ìjọba tó wà lórí àléfà ó ní ìṣèjọba òun ó ní kò ní lajú lẹ́sẹ̀ kí tàlùbọ̀ kò wọ́ kó gbó tó bá tọ́ tó bá yẹ fún un pápátá láti ṣe àwọn ṣetán láti ṣe láti fi kojú àwọn tó jẹ́ pé oníwà jàǹdùkú tó ń kojú tí wọ́n ń dààmú ètò àlàáfíà àti ìgbáyégbádùn àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún. Gómìnà ọ̀hún kò ṣàgbéṣùbàdà bẹ̀rẹ̀ kàkà fẹ́ẹ́ tó jẹ́ Gíwá ìyẹn tó jẹ́ ọ̀gá pátápátá fáwọn òṣìṣẹ́ ọmọ ogun elétò ààbò orílẹ̀-èdè Nàìjíríà mo sọ nípa ọ̀gágun àgbà yányán Farouk Yahaya fún àwọn ìgbésẹ̀ lọ́lọ́kan òjọ̀kan àtàwọn ìgbìyànjú láti rí pẹ́sẹ̀ àníwọ̀n fi àwọn oníwà jàgídíjàkan lọ́kàn balẹ̀ láwọn agbègbè àti káàkiri gbogbo ìpínlẹ̀ àti lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní ìgbésẹ̀ tó gbé yìí ó ní ìgbésẹ̀ tó dáni ṣùgbọ́n ó ìṣèjọba òun náà yóò túbọ̀ ṣàtìlẹ́yìn láti rí pẹ́sẹ̀ gbogbo dúkìá táwọn bá kẹ́fẹ́ pé ó ní ṣe pẹ̀lú àwọn oníwà ọ̀daràn gbogbo làwọn máa wó lulẹ̀ pátá láti rí pẹ́sẹ̀ àlàáfíà ó túbọ̀ jọba sí ní ìpínlẹ̀ ọ̀hún dáadáa. ẹ wò ìròyìn pọ̀ ó fẹ́ ó kẹnu ó jù bẹ́ẹ̀ lọ o kódà bàbá ṣe ìlérí àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan ọ̀jọ̀kan tó ṣe tán láti gbé ṣùgbọ́n ẹ fẹ́ rí lẹ́kùnrẹ́rẹ́ ojú ìwé kẹwàá ní kẹlọ ìwé ìròyìn The Punch tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀hún níbẹ̀rẹ̀ tí máa bá pàdé. káàbọ̀ ojú ìwé kẹta ni mo ṣe takú sí mi ò tí kó ń bẹ̀ yé olórogún ni sẹ́lápàsì lọ́wọ́ àárín ni mo ti rí eléyìí pẹ̀lú àkọọ́lẹ̀ tó ń gbèrò pé àwọn dókítà tí ó jẹ́ pé wọ́n ń wo sẹ́nìràn wọ́n yanṣẹ́lódì wọ́n ti wọ́gilé wọ́n ti fagilé pé iṣẹ́ yá iṣẹ́ bẹ̀rẹ̀ lọ́la Wednesday lọ́la ọjọ́ Wednesday ọ̀la pé àwọn ó bẹ̀rẹ̀ iṣẹ́ ní agbára Ọlọ́run láago 7 àárọ̀ pé tẹ́ bá ń dé báyìí ẹ máa bá wọn ni o àkọọ́lẹ̀ tó gbèrò nìyẹn o ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni o ó ní arámájà kan ò sí o ajàmá rẹ̀ ni o arámájà kan ò sí ajàmá rẹ̀ ni o sún ló dín fá fún rẹ̀ tó wọ́n dé pé àwọn dókítà tẹ́ pé Nigerian Association of Resident Doctors tẹ́ pé NADI tó jẹ́ pé wọ́n ti wà lẹ́nu ìwòsàn náà ìyanṣẹ́lódì pé ẹ wo wọ́n ti wọ́n sọ pé ní ọ̀la òde yìí lágbára Ọlọ́run aago 7 pé àwọn dókítà wọn yóò wọ́n padà sí ẹnu iṣẹ́ o gẹ́gẹ́ bó ti nípa wọ́n ti bẹ̀rẹ̀ ìwòsàn náà ìyanṣẹ́lódì láti oṣù kẹjọ ọgbọ̀nsì látàrí àwọn kẹ́kẹ́ àti àwọn kankan gẹ́gẹ́ bó ti hàn dénú wẹ́rẹ́ yìí pé ní àwọn ilé ìwòsàn táwọn ti ń ṣiṣẹ́ náà tẹ́pọ̀ wọn kan sọ pé àwòṣẹ́ náà àyànṣẹ́lódì ni pé àwọn tó jẹ́ ohun èlò àbẹ̀rẹ̀ṣẹ́ tó yẹ káwọn máa lọ gẹ́gẹ́ bí ẹ tẹ́pẹ́ àwọn kẹ́kọ̀ọ́ kọ́ṣẹ́mọṣẹ́ nípa ti ètò ìlera tẹ́pẹ́ FG tó jẹ́ pé bàbá àti ìyá wọn tẹ́pẹ́ pèsè ó dàbí pé wọ́n pèsè ẹ o gẹ́gẹ́ bó tẹ̀lé bí wọ́n ní ó wá ìpàdé kan wá wáyé láàrin àwọn NMA Nigerian Medical Association tẹ́pẹ́ ó jí akọ̀wé àpapọ̀ fún wọn tẹ́pẹ́ orúkọ tí wọ́n ní ẹ̀pẹ̀ Philip Uche òun àtàwọn náàdì àwọn lóye wọn ni wọ́n jọ ṣe pàdé ní ọjọ́ Sunday wọ́n parí pàdé ní Àbújá o gẹ́gẹ́ bó ti wá gbà wọn nímọ̀ràn pé wo ẹ̀yin náàdì NRD yìí ẹ wọ́gi lé ìyanṣẹ́lódì yìí ẹ pàṣẹnu iṣẹ́ ẹ̀wọ̀n tí a ti ń ṣe àtàwọn tíjọba tó fà máa ṣe wọn lásìkò yìí wọ́n á ṣe o gẹ́gẹ́ bó ti wá hàn dé bí o ẹni tó jẹ́ pé ó jẹ́ ààrẹ fún àjọ náàdì tẹ́ pé Gòdíà Ìsáyà ló wá tẹnubọ̀rọ̀ ní ẹ̀wọ̀ àti wọ́gi lé ìyanṣẹ́lódì ní àsìkò yìí o pé ọ̀rọ̀ ìwé aláwìyé mi ló fi sọ pé ẹ jẹ́ má sọ̀rọ̀ dànù ńbẹ́ ni ó bá létí báyìí ní gbọ́rọ̀ ẹ̀ ń tẹ́ ò ní gbọ́ bẹ́ẹ̀ wíjọ́ kò ní gbọ́ ṣùgbọ́n tí wọ́n á gbọ́ báyìí tẹ́ bá ti sọ ṣókí báyìí ó ti gbọ́ pé àwọn ti ṣèpàdé pẹ̀lú àwọn NMA àti pẹ̀lú lọ́wọ́ yìí àwọn fagilé ìwòsàn nínú yẹn pé àwọn máa padà sẹ́nu iṣẹ́ ní àárọ̀ ní aago 7 pé ẹ padà ráwọn ó wá parí ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ English àti pé whatever has the beginning we surely has an pé ohunkóhun tó bá ti nílò báyìí ẹ wo ó máa padà ní ìparí náà ní agbára Ọlọ́run ó pẹ́ ní ìròyìn yẹn ń kọ́ lórí o ojú ìwé kẹta ìwé ìròyìn Nigerian Tribune ni mo ti ka díẹ̀ ń bẹ̀ ẹ ra ẹ ká wó. babaláwìyé o lójú ìwé kọkànlá mo tún ṣí sí gbẹ̀rẹ̀ yẹn ìwé ìròyìn The Punch tó jáde níbi tẹ́tù ìgbà kan jẹ́ alága gbogbogbò yẹn fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress mo sọ nípa Adams Oshiomhole ó máa ṣe kìlọ̀kìlọ̀ lórí wípé àní à ń wo ti ọ̀rọ̀ ọjọ́ orí tàbí ìbí ojú bí lórí ọ̀rọ̀ òṣèlú tàbí láti máa wò pé ẹnìkan ló tọ́ onírọ́ o ó ní gbogbo àwọn ìgbésẹ̀ báyìí ó ní kò lè mú tẹ̀síwájú àti pé kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú ó ní bí kò ṣe wípé ọkàn gangan ní ìṣèjọba wa àtẹ̀tọ́ máa darí pẹ̀lú tukọ̀ ìlú ó nínú ọkàn ní irúfẹ́ ìkan bẹ́ẹ̀ wà Oshiomhole sọ̀rọ̀ di mímọ̀ níbi tí wọ́n ti ṣètẹ́ pẹpẹ ìwé kan tó pa àkórí rẹ̀ ní àwọn òṣèlú tí ó ń ṣiṣẹ́ dáadáa ní èyí tó jẹ́ pé wọ́n fi lélẹ̀ nílùú Àbújá ìwé ọ̀hún lẹ́yìn tó jẹ́ orúkọ rẹ̀ mọ̀ọ́dẹ yẹn Babafẹ́mi Òjòdó àti Alex James wọn náà ni wọ́n kọ ìwé ọ̀hún Oshiomhole wá sọ́nà ọ̀rọ̀ rẹ̀ ó ní ó jẹ́ ohun tó léwu púpọ̀ láti máa mẹ́ẹ̀dínkù bá ètò ọ̀rọ̀ ìṣèjọba lórí àwọn ọ̀rọ̀ tí ò yẹ àbí tó yẹ ká máa gbọ́ lẹ́nu àwọn èèyàn yẹn láti máa wò pé látàrí pé nítorí ìbí òjù bí àdùnfẹ́ láǹfààní láti ṣèjọba àbí ká máa wo ọjọ́ orí tàbí ká máa wo ẹ̀yà ó ní rọ́ ó ní gbogbo èyí kò ní ṣe ó ní kódà ó ní tá bá wù àwọn obìnrin dáadáa ó ní dídarí ìṣèjọba ó ní kò ní ṣe pẹ̀lú ohun tó ń wọ̀ sọ́run bíyá bí aṣọ tàbí ohun tó ń gbèsè ó ní rọ́ ó ní bí kò ṣe pé
inú ọkàn ní dídarí ìṣèjọba ó níbẹ̀ ló wá fi kún ọ̀rọ̀ rẹ̀ ó ní kó wá fi ara rẹ̀ ṣe àkàwé pẹ̀lú ẹni tó jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ó ní káwọn tó débi táwọn dé lónìí àwọn tó kọ́kọ́ wà láàrin àwọn ìgbìmọ̀ kan rí àwọn ò tètè débi táwọn débi kò ṣe wípé àwọn ti bẹ̀rẹ̀ láti ibì kan ó ní ẹmọ́dẹ̀ ká máa rò pé àwọn kan kéré o tàbí ká máa fi ṣètọ́jú orí o tàbí fi ẹ̀yà òṣèyà ó ní lọ́wọ́ ó ní gbogbo eléyìí kò ní í ṣe pẹ̀lú dídarí ìṣèjọba orílẹ̀-èdè nàìjíríà àti ìjọba lọ́dọ̀kùn òjọ̀kan ó ní fún díẹ̀ yìí ó ní òṣèlú tó ṣiṣẹ́ dáadáa ó ní láti inú ọkàn ni àìṣèjọba tó ṣiṣẹ́ dáadáa ó láti inú ọkàn ni òfin díẹ̀ yìí ó ní ká máa mú ẹ̀dínkù bá ètò òṣèlú nípa wíwo bóyá ẹnìkan jórí rẹ̀ kéré tàbí bóyá ẹ̀yà kan tàbí bóyá ìbí òjùbí ó ní lọ́wọ́ ó ní gbogbo eléyìí kò ní ṣe pẹ̀lú òṣèlú bí kò ṣe wípé inú ọkàn gangan ní ìdarí àti ìṣèlú ló wà kì í ṣe nípa ohun tá à wò lójú ni o bàbá sọ̀rọ̀ ilẹ̀kùn lòwúrọ̀ tó nílùú àbújá lánàá níbi láti ṣe tẹpẹpẹ ìwé kan tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ ẹ̀gbọ́n ẹ̀fẹ́ ní lẹ́kùnrẹ́rẹ́ ojúwe kọkànlá ní kẹlọ ìwé ìròyìn the punch tó jáde lòwúrọ̀ tó ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún níbẹ̀rẹ̀ ti máa bá pàdé. káàbọ̀ reverend father ojúwe kẹta ni mo ṣì wàṣẹ mi ò kó mbẹ ìwé ìròyìn Nigerian Tribune yé lókè téńté ní mo tiri orogún ni àwọn gúúsù àwọn gómìnà bẹ̀ wọ́n ṣe àtìlẹ́yìn pé Wike Nyesom Wike wẹ̀yẹ́ wò àwa ń bẹ lẹ́yìn o látàrí kí ni o value added tax owó orí ọjà àti ẹrù pé ó bófin mu àwà lẹ́yìn o àkọlé tó gbèrú ni o tún wọn lábẹ́ náà pé wọ́n ti pinnu láti gbé ìgbésẹ̀ pé aṣọ aláàbò tó yẹ pé ní apá ọ̀dọ̀ tàwọn náà wọ́n máa ṣiṣẹ́ o ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o ó ní tí ayé bá wà lẹ́yìn ayan lágbára Ọlọ́run ayan sí adìyẹ ayan máa pa adìyẹ ni o adìyẹ àwọn pé èmi ìwọ ayan torí pọ́lọ́ ń bẹ̀lẹ̀ yẹn ni o òun ló dífá fúnra èyí tó wọ́n dé pé àwọn gómìnà pa gúúsù ní ọjọ́ ajé Monday yẹn ní àná òde yìí o ni wọ́n jẹ́ pé wọ́n fi àtìlẹ́yìn wọn látàrí pé kí ni wọ́n ti ṣe pàdé pé lẹ́yìn ìpàdé táwọn náà ṣe pé a ṣe àtìlẹ́yìn fún ìgbésẹ̀ tẹ́ pé ìpínlẹ̀ Rivers ló léwájú yẹn tẹ́ pé gómìnà tó wà lórí ibẹ̀ yẹn Nyesom Wike pé ilé ẹjọ́ ya ọ̀rọ̀ value added tax owó orí ẹ̀rọ ìjà ìyá látọ̀lẹ́tọ̀ sí láti ẹ̀tì máa gbà náà ṣé ìpínlẹ̀ ni àbẹ̀ ìjọba àpapọ̀ ní apá ìpínlẹ̀ tí kálukú tiẹ̀ ti ń jẹ gàba tẹ́ pé wọ́n dìbò fún gómìnà tó wà lórí ìtẹ́ pé òfin àtìlẹ́yìn náà àwọn náà fi ń darí ibẹ̀ gẹ́gẹ́ bó ti hàn dé bí pé àwọn àti pé àwo àwọn ṣe àtìlẹ́yìn fún ìpínlẹ̀ wàlẹ́yìn o yàtọ̀ sí eléyìí o wọ́n ní wọ́n ṣe ìpàdé ní ìpínlẹ̀ ní Port Harcourt ní ìpínlẹ̀ Rivers State lẹ́yìn tẹ́gbẹ́ lẹ́yìn ìpàdé kan tó ti ṣáájú wáyé ní Àsàbà ní oṣù 18 pé wọ́n ṣe ìpàdé pé àbájáde ìpàdé wọn yìí wọ́n tún fẹ́ nu kò pé ẹ wo ní apá ọ̀dọ̀ ti àwa gúúsù iná agbóhùnmíyàn tó wà lórí yìí àwọn náà a ó ṣe àgbékalẹ̀ ẹ̀ṣọ́ aláàbò ṣe nípa gúúsù ìwọ̀rùn àmọ̀tẹ́kùn apá gúúsù tiwa yìí náà wọn náà ṣe àgbékalẹ̀ ẹ̀ṣọ́ aláàbò tẹ́ pé wọ́n máa kún àwọn aláàbò tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ wọ́n máa kún wọn lọ́wọ́ látàrí kí ni o kí ètò ààbò ẹ̀mí àti dúkìá kó lè fẹsẹ̀ rinlẹ̀ gẹ́gẹ́ bó ju àwọn ọ̀dẹ́ ń bí o ẹni tí orúkọ ẹ̀ mi tẹ́ pé òun ló jẹ́ gómìnà ìpínlẹ̀ Cross River Professor Ben Ayande ló wá ní àwọn ò tiẹ̀ sí mẹ́ntì yẹ o pé kò tiẹ̀ wá o àmọ́ ṣùgbọ́n ìṣá ẹni tó jẹ́ pé ìpàdé yìí lábẹ́ àkóso pé ìwọ ni alága fún ìpàdé yìí ìyẹn gómìnà ìpínlẹ̀ Delta jẹ́ pé orúkọ tiẹ̀ wọ́n lè bí o ìfi àyè o kó wa ó wá tẹnu bọ̀rọ̀ oníyà ọ̀rọ̀ English àmì pé you will never see God moves until you move bó o lè rí kọ́lọ́ ń gbégbèsè àfi tí wọ́n bá chípa ọlọ́run àwọn gbégbèsè pé àwọn ní ọ̀rọ̀ ìpàdé tẹ́ pé tó ní value added tax pé ìkejì pé ti àìṣọ́ aláàbò pé àwọn ti pinnu àwọn dẹ̀ gbégbèsè lórí ẹ̀ ó tún wá tẹnu bọ̀rọ̀ pé ọ̀rọ̀ tẹ́ bá gbọ́ láti ní àkàlà gbọ́ ọmọ Nàìjíríà pàtàkì jọ ẹ̀yin Yorùbá tẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ wà gbọ́n òye mọ̀ wà pé àtàlù sọ wọ́n ní àtòdì ọ̀run ni pé tẹ́ bá gbọ́ níbi pé kọ̀nfàmù wà pé àwọn ń ṣe àtìlẹ́yìn fún ti owó orí van àti pẹ̀lú àwọn ẹ̀sìn gbégbèsè lórí kíni o ẹ̀ṣọ́ ààbò ní ti agbègbè ti àwọn ó pọ̀ sánsan ju ó tójú bẹ́ẹ̀ lọ àmọ́ ṣùgbọ́n bọ̀ ṣá ó bí ìwé kẹta ó ní fáàkì tán ó take time kó má padà kiri ẹ̀mọ́ nǹkan bọ̀ ẹ̀yin náà ẹni ọmọ ẹ̀ka ó. Ọlọ́run tọ́lá o lójú ìwé kọkàndínlógún ìwé ìròyìn The Punch tó jáde lówùúrọ̀ tó ní ibẹ̀ mo ṣí sí ló wà nílẹ̀gbẹ̀ẹ́ lápòsí nìyẹn wà o níbi tí àwọn àjọ tó ń darí pẹ̀lú ìṣàkóso àní ọ̀rọ̀ epo bẹntiró lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n sọ di mímọ̀ wọ́n ní ó mà dín díẹ̀ ìyẹn wọ́n ní 1.74 bílíọ̀n ìyẹn jára epo bẹntiró tó jẹ́ pé àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà lò káàkiri gbogbo orílẹ̀‐èdè yìí nínú oṣù kẹjọ ọdún tá a wà yìí nígbà tó wá ṣe ọ̀rìn kí ni wọ́n tó ṣe àkàwé pẹ̀lú àkọọ́lẹ̀ wọ́n wò sí oṣù keje tí a lò kọjá ní epo tí a lò ní oṣù kẹjọ ó tún dín yẹn sí epo tí a lò ní epo bẹntiró tí àwọn orílẹ̀-èdè Nàìjíríà lò yẹn nínú oṣù kẹjọ ètò ajá adarí àgbà fún àjọ ọ̀hún tó ń rí sí dídarí pẹ̀lú ètò ọ̀rọ̀ owó yẹn pé tí ń ta epo bẹntiró ọ̀hún yẹn Kipchi Apollo òun ló sọ di mímọ̀ nínú ọ̀tún filéde lánàá nílùú Àbújá ó ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní epo ọ̀hún tó dín ní bílíọ̀nù méjì yẹn 1.74 bílíọ̀nù ìyẹn jára epo tó jẹ́ pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n lò nínú oṣù kẹjọ ó ló fún wọn wípé
epo tí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ń lò lóòjọ́ nígbà tí wọ́n ṣe ìṣirò rẹ̀ wọ́n ní ó gbà ọ̀nà tó mílíọ̀nù 550 ó lé díẹ̀ ní mílíọ̀nù lítà tó yẹ pé àwọn orílẹ̀-èdè nàìjíríà ń lo àjọ òun wá fi kún ọ̀rọ̀ wọn nínú ọ̀tọ̀ fi léde wípé pẹ̀lú gbogbo àkàwé àti ànọ́lẹ̀ àti gbogbo àkọsílẹ̀ èyí táwọn rí ó fún òbí pé àní àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní pàtàkì jùlọ ó wá mẹ́nu bá àwọn àjọ jẹ́ pé wọ́n ṣàkóso epo bẹntiró lórílẹ̀-èdè tó yẹ pé wọ́n rí síbi epo ṣe ń wọlé láti òkè òkun ó fi hàn wípé ẹ wò ó lórílẹ̀-èdè nàìjíríà àní dídarí ọ̀rọ̀ epo bẹntiró lórílẹ̀-èdè yìí lè táwọn àjọ òun tó yẹ pé wọ́n rí sí ọ́nà nílò àgbéyẹ̀wò àti láti ṣe àtúntò ní pàtàkì jùlọ owó èwo jala epo bẹntiró tí àwọn orílẹ̀-èdè nàìjíríà lè tí à ń rà ní orílẹ̀-èdè yìí àjọ òun sọ̀rọ̀ wọ́n ní àwọn yóò tún bá tẹ̀síwájú láti máa ṣàkíyèsí pẹ̀lú máa gba ọmọ orílẹ̀-èdè nàìjíríà lámọ̀ràn pẹ̀lú láti máa fi lọ́kàn balẹ̀ pé ní ti epo bẹntiró ẹ lọ mọ́kànbalẹ̀ agago oṣù tá a wà tá a ti mẹ́nu lé bàbá yìí ẹ lọ mọ́kànbalẹ̀ àkúnwásílẹ̀ epo bẹntiró ó wà jáàtì rẹ̀ níṣàkóso àwọn ẹfẹ́ ní lẹ́kùnrẹ́rẹ́ ojúwe 19 ní kẹlọ ìwé ìròyìn The Punch tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún níbẹ̀rẹ̀ tí máa bá pàdé. káàbọ̀ ọ̀làyẹmí àkànní ojúwe karùn-ún gbà lọ́wọ́ yé mi ò bá tọrọ ogún wáyé ọ̀pá rẹ̀ lọ́wọ́ àti ebi ò ráyè ìjọ láti ìgbésẹ̀ pé àwọn kò sí o òun ò bá tọrọgún wáyé tiẹ̀ ó gbalẹ̀ nìkan ni pẹ̀lú àwòrán nìkan jẹ́ pé ọjọ́ bíi 60 ọdún kí ló fẹ́ jẹ́ kí n kàròyìn ni pé àkọlé tó gbèrú pé yé láìsí ọlọ́run mbà ti má jẹ nǹkan kan da nǹkan kan ní nǹkan kan débikíbi láyé lẹ́ni 60 ọdún èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o orúkọ tó wọ̀dé ń bí ni Adéyọjú o ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o ó ní irínwó ọgbọ́n ẹgbẹ̀rún ète lẹ́yìn báyìí ni wọ́n ń tọ́ kádàrá o òun ló dé bá fún ètò ẹ pé ó hàn dé yìí o ṣé ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní ẹni fọ̀pánu agogo tẹnu ẹ̀ ló fẹ́ gbọ́ èmi ẹni sọ̀kò olùgbọ̀nà ló fẹ́ gbọ́n onílé o àwọn oníròyìn yéè ni wọ́n súnmọ́ pé ìwọ ọmọọba Adéníran Adéyọjú ó yá tí gbogbo yẹn pè ní SGM tó jẹ́ kó ní iléeṣẹ́ kan tẹ́mi ò ní dárúkọ tó pé ọ̀rọ̀ tó lówó polówó pé kí ló dé tẹ́ pé ẹni àǹfààní àbí ẹlẹ́nu ọpẹ́ láti yin náà ní ẹni 60 ọdún báyìí àwọn àtẹnubọ̀rọ̀ ó ní ẹ ṣe yóò mọ̀ dá fún yín o God bless you wọ́n ṣe àmì àti àṣẹ ló wá àtẹnubọ̀rọ̀ ó ní yéè oníṣẹ́ rí òun láti ilé oníṣẹ́ akúṣẹ́ tẹ́ pé pọ́ọ̀rà gan ìyàrá tó ń bẹ lẹ́yìn ẹ̀ pé òun ti dìde ó ní eléyẹ̀ kọ́ wà mẹ́ àbájọ tó jẹ́ pé mo fẹ́ jẹ́ fi ka ìròyìn pé life is teacher the more we live the more we learn pé nígbà tí èèyàn bá tún gbọ́ láti irú èyí tó òun ní nínú rí pé àwọn ọ̀dọ́ ìwòye ọkùnrin obìnrin ọmọdé àgbà láì fi ti ẹ̀sìn ẹ̀yà ìdí ẹ̀ṣẹ̀ á lè wo pé èmi náà lè jẹ́ nǹkan èmi náà lè jẹ́ èèyàn pé ìkíní kéèyàn jí kó jẹ́ pé ó ní ìran insight to God's purpose for his life pé ohun tó lọ́n fẹ́ kó ń dá tó ń fẹ́ kó ń jẹ́ ayé bí a nípasẹ̀ ìlànà mùsùlùmí ni o nípasẹ̀ ti kìrìsìtẹ́nì ni o àbí ní tìṣẹ́ ni o èyí tó gbàgbọ́ ní ìlànà Ọlọ́run bẹ́ẹ̀ pé eléyìí kó má tún wá ṣe ọ̀lẹ kó mú iṣẹ́ ẹ̀ ní takuntakun kó wá jẹ́ tó jẹ́ kó fi àdúrà àti Ọlọ́run tí ó nílé lónà pé pẹ̀lú Ọlọ́run jẹ́ pé òun ní àǹfààní láti jẹ́ nǹkan láti nìkan láti da ohun tó ń dalayé ní ẹni 60 ọdún ó tẹnu bọ̀rọ̀ nígbà tó ń bí lè pé ṣe ti wá olóhùn tí níbi tó ń lọ olóṣèkù tí yẹ o ó ní ṣùgbọ́n òun sí ibi tí òun wà lánàá òun dẹ̀ sí ibi tí ọ̀tá fẹ́ kó òun wà pé òun mú tẹ̀síwájú wọ́n tẹ̀ tó ń bí lè pé bó o lè ṣe fẹ́ ṣe ayọyọ yéé ó ní màá yan Ọlọ́run ọ̀rọ̀ náà Psalm 90 verse 12 ó léegun tó bá gbé ni òun là á dájọ́ fún òrìṣà tó bá gbé báyìí làásìn ó ní kọ́ wa láti máa ka ayọjọ́ wa ní báìbù sọ ká lè fọkàn àti mo ń rí orúkọ kan bí olórin rèé sọ ní ọjọ́ rí ẹbí sọ ọ̀bẹ̀rẹ̀ òbí yéé pàtí rèé ayọyọ rèé ó wá tẹnubọ̀ ó ní a man ọ̀rọ̀ English àmì ni pé that cannot do without God his generation will not do without him pé má sọ̀lẹ̀ gbàdúrà mọ́ Ọlọ́run dẹ̀ ní ìran ibi tó fẹ́ lọ́jọ́ àjò pé ibi tó ti bẹ̀rẹ̀ ibi tó bí ẹ sí kò ní kankan sí pẹ̀lú bóyá ohun tó fẹ́ jẹ́ra yẹ pé ilé oníṣẹ́ akúkúkú ṣẹ olórí ọba oníṣẹ́ lòun ti di o àmọ́ tí wọ́n ṣá òun dúpẹ́ ní ẹwọ́ lọ́wọ́ ẹ wo ìròyìn yẹn gbà ló pọ̀ ojú bẹ́ẹ̀ lọ èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o babaláwo yìí ló ń ka ni o ẹni tó ń sọ̀rọ̀ ni ọmọọba Adéníran Adéyọjú SDM tó ní iléeṣẹ́ kan onífàkì náà take time ojúwe karùn-ún mo ti rí o mo kà díẹ̀ ń bẹ̀ ẹni ọmọ yẹn la ẹni tẹ́tìlẹ̀ pọ̀ ju kí n dárúkọ lè ṣe ẹ̀ka o. wà á dẹ̀ sanwó. èmi nínú àkórí. ewo tí mo pa ni kí wọ́n fi sọ gbèsè. lójú ìwé ogún ni mo ti ṣí sí gbẹ̀rẹ̀ ìyẹn ìwé ìròyìn The Punch jáde lówùúrọ̀ tòní tẹ́ẹ́rẹ́ ló ṣe bí igi ọ̀pẹ jáde lówùúrọ̀ tòní lẹ́gbẹ̀ẹ́ lápọ̀tún yẹn nínú ìwé ìròyìn The Punch ọ̀hún ìpínlẹ̀ Èkó mo gbà lọ níbi tí gómìnà ìpínlẹ̀ Èkó mo sọ nípa alàgbà Babájídé Sanwó-Olú lánàá òde ìbámu máa ti bèrè fún pé ẹ wo ìpínlẹ̀ Èkó ó ní bó ṣe jẹ́ ìdá kan yẹn nínú 100 owó tó ń wọlé yẹn tí ó ń wọlé sí iléeṣẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó nítorí pé kí ni yìí ni kẹ́ni lè ṣe bàtí pé no adìyẹ tó
tí alágbà bá dé bọ́ látòrí òkè tó bá ti pa ó ní bẹ́ẹ̀ ni kò bá yóò yẹ kó lè ríra rẹ̀ ó nítorí pé kí ni ìpínlẹ̀ Èkó ó ló ṣe gudugudu méje ohun yẹ̀yà mẹ́fà lórí àṣeyọrí orílẹ̀-èdè Nàìjíríà ó ní fún ìdí èyí ní pàtàkì jùlọ owó tí ìpínlẹ̀ Èkó tẹ̀ ń pa wọlé sẹ́pọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè oníbọ̀tẹ̀ tilẹ̀ jẹ́ ìdá kan ó ní ó ní yẹ kó tẹ̀lé máa jẹ́ ẹ̀tọ́ ìpínlẹ̀ Èkó kódà ó ní apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà ní ìpínlẹ̀ Èkó ó ní ṣe gudugudu méje òun yẹ̀yà mẹ́fà ó wá fi wá ṣe ànálẹ̀ gbogbo bí àwọn owó òun ṣe wọlé lọ́kàn òjọ̀kan bó ṣe wọlé sí nílùú Àbújá tó fi mọ́ ìpínlẹ̀ Èkó àwọn ìpínlẹ̀ lọ́kàn òjọ̀kan tó wá fi wò pé yẹ́yà iṣẹ́ tí wá rí báyìí wípé ìpínlẹ̀ Èkó ó tọ́ sí ìdá kan yẹn nínú 100 owó ọ̀hún tó wọlé sí àpò ìjọba ó sọ̀rọ̀ ìdí mímọ́ níbi ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀yẹn ìṣíde ètò ọlọ́jọ́ méjì kan ní apá gúúsù ìwọ̀ oòrùn tí wọ́n ti ń tẹ́tí gbọ́ pẹ̀lú ṣe àgbéyẹ̀wò lórí àwọn owó tó ń wọlé àti ọ̀nà tó ń gbà tó fi ń ṣe ìpín owó tó wọlé sí àpòjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kódà wọ́n mẹ́nubà àwọn ìpínlẹ̀ tẹ́ pé wọ́n wà níbi àpéjọ ọ̀hún ìpínlẹ̀ Èkó gbẹ̀yìn ìpínlẹ̀ Ògùn Ọ̀ṣun Ọ̀yọ́ Oǹdó àti ìpínlẹ̀ Èkìtì níbẹ̀ sọ dìímọ̀ wípé ẹ wo tí ẹ bá wò fún dáadáa ìpínlẹ̀ Èkó ó ní owó tó ń wọlé láti ìpínlẹ̀ Èkó sákòjọba àpapọ̀ ó ní ẹ̀wò ó kọjá kèrèmí fún díẹ̀ yìí àwọn lẹ́tọ̀ọ́ ó dẹ̀ yẹ fún àwọn láti máa gbọ́ bó ṣe jẹ́ ìdá kan lọ́wọ́ ìjọba láti máa fún ìpínlẹ̀ Èkó kì í ṣe fún méjì fún ìdàgbàsókè àti ìlọsíwájú ni o torí yìí ni kẹ́lẹ́ lè ṣe mí ẹ wò ìròyìn pọ̀ ó jù bẹ́ẹ̀ lọ ẹ fẹ́ di lẹ́kùnrẹ́rẹ́ ó jìwé ogun ni kẹ́ẹ̀ṣí sí yẹn gbé ìròyìn The Punch tó jáde lówùrọ̀ tù ní ẹkùnrin ìròyìn ọ̀hún níbẹ̀rẹ̀ tí máa bá pàdé. ojúwe kẹjọ ni mo gbà lọ ìwé ìròyìn Nigerian Tribune olórogún ni o ní apá tán kò gbẹ̀rẹ̀ àmọ́ ṣùgbọ́n wọ́n sá lọ́wọ́ ìsàlẹ̀ ńbẹ̀ ni mo ti pé àwọn akẹ́kọ̀ọ́ fi ẹ̀hónú wọn látàrí ikú ọ̀kan lára wọn ikú tí ọ̀kan lára wọn bá bọ̀wọ́ níbo ní abiyare o àkọlé tó gbèrú tí ẹ̀rọ ìwé láwùjọ mi ni o ó ní àkìlẹ̀ ká má lè dànù bí ìyàlá òní lè kọ adífá fún ròyìn tó wọ́n dé pé àwọn akẹ́kọ̀ọ́ ti ilé ẹ̀kọ́ Michael Ọ̀pára ibi tí ifá fi òpin ẹ̀kọ́ ṣe jẹ́ pé tó ní ṣe pẹ̀lú dé agriculture ti ọ̀tọ̀ ọ̀gbìn ní Òmùdúkẹ́ ní ìpínlẹ̀ Abia ní ọjọ́ ajé Monday àná dẹ̀ yìí ló jẹ́ pé wọ́n bẹ tàbí àkílódé ikú tó ń pa ojúgbà ní òwe ló ń pa fún ni kílódé ikú Bọ́lájí adìẹ kọjá lójú di kọ̀lọ̀kọ̀lọ̀ ó tún kọ́ ọmọ ẹ̀ lẹ́yìn àwọn akẹ́kọ̀ọ́ ní eléyìí ẹni tó jẹ́ ààrẹ fún àwọn akẹ́kọ̀ọ́ yìí SUG president wọn tó yẹ kórúkọ tiẹ̀ wọ́n ní bí Ogo Chukwuma ló tẹnu bọ̀rọ̀ ní ó ní ikú tó pa ọ̀kan ara wọn tẹ́ pé orúkọ tiẹ̀ náà wọ́n ní bí Chidinma Esther ìràwọ̀ ló ń yẹ ògbóná ẹni tó wà ní ìpele 500 level tẹ́ pé ní ti ẹ̀kọ́ ní ti ọ̀sìn ẹja pé pé nǹkan tó burú jáì ni òbí àṣà ìyàwó mi ni ó burú jáì pé látàrí pé kí ni o pé ọ̀nà tí ò dáa ní ìpínlẹ̀ Abia yìí tó jẹ́ pé ìjọba àpapọ̀ àti ìpínlẹ̀ Abia pé àwọn ló fa ọ̀rọ̀ ìwé aláwọ̀ yẹmi lóbi ètò tó dáa nílẹ̀ ló jẹ́ kí mọ́túkà wọ tó wá jẹ́ ààrẹ sẹ́sùdẹ́ yìí ní gọ́ọ̀mẹ̀ntì ìjọba wọn àwọn akẹ́kọ̀ọ́ yìí ló ní ẹ̀wò FG àti state G SG FG pé forí kórí ẹ̀fẹ̀ àwọn ọ̀nà wọn yóò dáa pé ṣé kó máa gbẹ̀mí pé kí ló dé nítorí ẹ̀ka ṣe tá a lè ṣe pé ẹ ṣiṣẹ́ lórí ẹ̀ o bí òun ti ń sọ̀rọ̀ yìí báyìí lẹ́nu tó jẹ́ pé professor vice chancellor jẹ́ pé ó jẹ́ pé olórí fún professor Muadu Bisi Ofo Iwe tó jẹ́ pé ó jẹ́ olórí fún ilé ẹ̀kọ́ ìlú wa tẹnumọ́ ní ó káre SUG president ó kúrò ó ní for every light to dín tiẹ̀ pé another light is needed to cover it up pé déwà kúrò lágbára Ọlọ́run ó máa parí jáde ní o ẹ̀ ń tẹ́tí lẹ́pọ̀ òdìfín sọ pé gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ kọ́ tó sọ pé mo tó ń kọ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ tó ti lẹ́yìn tó ti kọ́ ó ní ẹ wo ntí SUG sọ yìí pé lóòótọ́ ni pé ẹ̀yin FG àti SG ẹ bẹ́ wá sí ọ̀nà yìí káwọn akẹ́kọ̀ọ́ yìí kẹ́yẹ bá kú bọ̀wọ́ mọ́ ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ ojú bẹ́ẹ̀ kájọ́ mọ́tò yóò ìwé ìròyìn Nàìjíríà Tribune kí ló dé. babaláwo yé o ń dáhùn. o dáwòrán yẹn ni. mo gbójú kó bẹ́ẹ̀ ni. o gbójú bẹ́ẹ̀ ni. orí. kábíyèsí ọ̀nà. jẹ́ká filẹ̀. olórí mo ti gbójú kó bẹ́ẹ̀. o ti gbójú bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ní o tó máa bí ọ̀rọ̀ tó fa ó burú jáyò látẹnu Yàláwuyé bóyá anoburu jáì bóyá owó ká kọ̀ọ̀kan mọ́ bóyá owó tẹ̀ ń fi bóyá kọ́tà ń fi owó iye báyìí ṣe tẹ́lẹ̀ owó yóò ká mọ́ ó máa burú jáì o mọ̀ pẹ̀lẹ́ ìkẹsẹ̀ ni wọ́n gbà Nàìjíríà tó dájú lágbàáyé. tí bá Nàìjíríà tó dájú ní àgbáyé sọ náà ni yẹ́sì ooo ó burú jáì. ọpẹ́ pàtàkì lọ́wọ́ lọ́rọ̀ ọgbẹ́ ìlú rẹ̀ ọba tó dákú tí kò nípa ṣe àárọ̀ yẹ sí àṣùṣù ẹ tún ṣe ìtọ́lá ọba tó dárùn tárùn òṣèré ó mọ̀ nípa COVID-19 nìyẹn. kò sí ewé kan tó máa jábọ́ tí tọ́lọ́wọ̀n ní mọ́nìkan kábíyèsí Ọlọ́run. adúgbò lọ́wọ́ yẹn lólùfẹ́ kan nìyẹn ṣé sà ẹ ṣé mà.
Kẹ́mi ọ̀jẹ̀dùn Kẹ́mi ló gbọ́ agbésókè jẹ́ sílẹ̀ láì fún wa rí lọ́wọ́ sọ̀dí kíláàsì akínmọ́lú ẹ̀ fèsì dáwọ́. àtàwòrán àti òun ọjọ́ gbòòrà wọn ni. ọlọ́run jẹ́ kíláàsì yìí bàjẹ́ lọ́wọ́ ẹ̀ o àmì àdí ayẹ́ o english ìjà sọ pé sí problem sí opportunity ẹ wo àwọn ìlà kọjá wa ìṣòro wa yẹn àǹfààní pọ̀ ń bẹ gan farabalẹ̀ má parẹ́ má bẹ sódò má ṣe tọ́nà mo fẹ́ rí mú lò dáadáa ni o tó bá lò kan rí o máa ṣílẹ̀kùn fún mi it's just a matter of time. Benjamin Adesina Ọlọ́run tọ́lá ní orúkọ tèmi ẹ káàárọ̀ o. títí nígbà tá a lọ̀rọ̀ fẹ́ àti pàdé gbogbo àwọn tó wá sí conference ládùúpẹ́ o àwọn tó dẹ̀ wá náà adúpẹ́ everybody next year ó sì wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni thank you very much adúpẹ́ lórúkọ aláwòye bẹ́ẹ̀ ni Ọláyẹmí Àkànní lórúkọ tèmi ire o. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń